àwọn tí ń kó jákẹ́ẹ̀tì Ògún ká ní ìgbà tí wọ́n gbéjà wá ká wọn mọ́lé wọ́n túlẹ̀ àbí wọ́n túlẹ̀ wọ́n wá ní màjàmásá ẹ gbọ́rọ̀ la ilaha illallah tó màjàmásá ọwọ́ afárá alẹ́ lẹ̀ wọ́n wá mú àdògán wọ́n pa ọ́ wọ́n tún mórógùn wọ́n pa ọ́ ó kú kòkó ọkà wá túlẹ̀ la ilaha illallah wọ́n nígbà wọ́n ṣúùtì àdògán ní 48 bullets kọ̀ọ̀ràn wọ́n wá fi ọmọdé fọ́ orí ẹ̀ wọ́n fi ọmọdé fórí ẹ̀ lọ́ba kú tó ọ wá kú orógùn àfa àti ń ṣàdúrà nù wọ́n ṣàdúrà àwọn ara ń tà máa sọ náà tó bá yá ìpè ẹ ti lejò àlejò àfẹ́ kẹ̀kẹ́ bọ́bọ́ nọ́ẹ̀sì àfa kan wá ń ṣàdúrà fúnra àwọn eléyìí wọ́n tún mọ̀ náà wọ́n kó bọ̀ fún un ńlá fi pé èyí tó ń pa wọ́n ló kọ rẹ̀ àdògán náà ni èyí tó ajá fáwọn orógùn òkú ọkà ńkọ́ torí kí láì gbé lórí àdògán òkú ọkà kí lórógùn máa ń ṣe yóò roka so wọ́n pa àdògán wọ́n pa orógùn kókó ọkà túlẹ̀ la ilaha illallah ẹnì kí látọjọ́ tó ti pé àwọn ọmọ kó gun òfò wọn ò mọ abẹ àwọn náà ti ń dá a mọ nísìn ẹni tó lóògùn ò ń sá àwọn kan ní ọ̀fẹ́ lólò rárá ẹ ń kulé lọgbà o because oògùn yẹn kò rántí gbé lọ sá so ńgbà tí wọ́n. ṣé ẹ ń gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ ṣé ẹ ń gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu àgbàlagbà tó bá yá tá bá wá sọ pé àgbàlagbà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tí ò ní làákàyè wọn ní kò sí nǹkan tẹnu wa ò gbà ṣùgbọ́n àwa ò ní gba ìwà ìbàjẹ́ láàyè ànígbà fún yín ìṣesí yín ìhùwàsí yín ìsọ̀rọ̀ sí yín ó jẹ́ ká mọ̀ wípé ẹ̀ kì í ṣe ọmọ Yorùbá torí tẹ bá jí ọmọ Yorùbá gidi tẹ jẹ́ ọmọ Yorùbá lálùbáríkà tẹ jẹ́ ọmọ Yorùbá tán ṣe fi ń tọrọ ọmọ Yorùbá ni bàbá ọ̀rọ̀ tó jáde lẹ́nu yìnyẹn ò ní jáde ẹ̀yin fi ikú yọ ẹnì kejì yín ṣẹ́yìn tí mo rí ikú tó máa pa yín ṣá ṣẹ́yìn mọ̀ bóyá inú gọ́tà lẹ máa padà kú sí ṣẹ́yìn mọ̀ bóyá ìbọn làwọn Fúlàní ẹgbẹ́ yín ṣe máa fi pa yín last ẹni wọ́n yìnbọn 48 bullets síyàn ẹni kò rán akọ́ṣẹ́ ló ṣe ọkùnrin ni akọ́ṣẹ́ ló ṣe ọkùnrin ni mo gbàgbọ́ pé àyìn àfa àkọ́kọ́ wà tó jẹ́ pé tẹ́ bá nírú nǹkan bẹ́ẹ̀ yẹn dání tó confam ní jẹ́ kí ilẹ̀ Yorùbá gbádùn ojú ilé sójú ilé báyìí lọ máa jagun báwọn èèyàn tán lè ṣe pa bẹ́ẹ̀ yẹn tán yan adúrú ìbọn yẹn sí pa tí ò wọlé báwo lẹ ṣe wá fẹ́ wo ọ̀gá ẹ wá ń sọ wípé májàsọ́lá ẹni ó gba tẹ̀yìnkùlé jáde wọ́n ní dókítà nìyí ṣùgbọ́n dókítà ti yẹn ó sì ní ìdíkẹ́ ní ẹ̀yìn fúnra gan sì ní ìdàgbò physiatric o ẹni ìdí àgbo tá a wo wèrè sàn torí nǹkan kan wà lọ́pọlọ yín tó máa ń rìn bí alákàn ẹ̀ notice ni tí kinní yẹn bá ti wọ ọpọlọ yín báyìí ẹ kò dórí fídíò ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe yánmayànmá lórí kámẹ́rà ni ṣé àáfàá lẹ́yìn iṣẹ́ àbí content creator bàbá ṣé àáfàá ní àbí content creator èmi ò ń dúró sí ìdí àbòsí o ìgbà tán ní ẹ ṣe rádaràda nílọrin mo jáde mo sọ̀rọ̀ pé ìkànnì yín ṣùgbọ́n ṣe tí wàá lè tẹ ṣe èyí àbùkù lẹ́fẹ́ fi ẹ̀ ń dẹ̀ ẹ wá ń sọ wípé èèyàn kan pé àáfàá kan ń gbàdúrà fún wọn ẹ ti wọ́ wèrè bàbá ọpọlọ yín ti lọ ọpọlọ yín ti sọdànù ẹ nídìí àìsàn ẹ nídìí oògùn àìsàn ọpọlọ torí nǹkan kan ti ń rọǹgì pẹ̀lú ọpọlọ yín sà àáfàá tó wá ń ṣàdúrà fún wọn yẹn lójú tí yín báyìí kò lè dé àjọ náà torí ẹ̀yin lẹni kọ́kọ́rọ́ àjọ náà lọ́wọ́ ẹ̀yin ni pa Allah Olódùmarè gan fẹ́ kéèyàn support nǹkan tó bá ti dáa téèyàn bá ń ṣe nǹkan tó bá ń dá ẹ jẹ́ ká kí ẹ jẹ́ ká yìn ẹ jẹ́ kó mọ rírì pé kíní o ṣe ó dáa àdúpẹ́ ẹ gbádùn o gbogbo ẹnu mo fi sọ bàbá ẹ tí mo rí ikú tá pa yín ṣé mo rí ikú tá pa àwọn ọmọ tí yín gan ẹ tí mo ikú tó máa pa àwọn ọmọ tí yín ẹ dẹ̀ ń fi ikú yọ èèyàn kan pé wọ́n fọ́ lọ́mọ orógùn ọmọ orógùn yẹn ganan máa fi pa yín ẹ lọ kọ́lẹ̀ wọ́n máa fi ọmọ orógùn pa yín last ni torí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ àgbàyà ọ̀rọ̀ àgbà òṣì ọ̀rọ̀ aláìnítìjú ọ̀rọ̀ tí òun làákàyè wà lẹ sọ jáde lẹ́nu lórí ọ̀rọ̀ àdògán yẹn ẹ̀rọ làdògán ṣe bá àdògán tí ó rí nǹkan kan ṣe nílẹ̀ Yorùbá tá a lè gbàgbé láéláé
Igboho òòṣà orí kọ́kọ́ ṣe nílẹ̀ Yorùbá tá a lè gbàgbé láéláé kí wá ní tiyín kí lẹ́yìn ṣe àfi kẹfẹ́nu dalẹ̀ Yorùbá rú orúkọ yín náà dẹ̀ ní parẹ́ àfi kẹ́ bọ́ sórí máìkì kẹ́bẹ̀ sí ní máa sọ̀kan sọ̀rọ̀ sọkú sọ bàbá paná ojú kan fìkan rìnà ẹ̀yin fúnra yín lẹ́tọ̀ náà wọ́rọ̀ o mo dẹ̀ máa fún yín bámbám torí àwa ò ní bá yín gba nọ́sẹ̀nsì orí burúkú tẹ̀ ń kó kiri ní bá yín gba rádaràda tẹ̀ ń kó kiri amárítọ̀ sọ nípa ti Sunday Igboho Sunday Igboho máa gbìyànjú ibi tí Sunday Igboho bá dé tá bá tún ráwọn èèyàn kan èèyàn méjì èèyàn mẹ́ta bẹ́ẹ̀ tó tún gbé tán tún bá bẹ́ẹ̀ àmà ti kúrò nínú iṣẹ́ àtìyá àdògán máa gbìyànjú ọkùnrin máa ládògán ọkùnrin tán lè yàn níbọn 48 tí ò dẹ̀ wọlé sí lára tó wá ṣọmọ odó náà wá wò pé kí náà máa ṣe náà fi wá fọmọ odó mọ́ ọkùnrin ni akíkanjú ọkùnrin ni kí lẹ̀ ń bá ká ṣé ẹ̀ ní tìjú ni ṣé ẹ̀ ní àwọn ọmọ tán lè máa sọ fún yín pé ilé ètò wọn ní ṣé àgbà tí yín ṣunú ni ẹ̀ tí dàgbà débi tí làákàyè yín á lọ náà ẹ̀ tí gèlè orí yín ló sọ yín darúgbó ẹ̀ sì darúgbó òṣùká tẹrù sórí ló sọ yín darúgbó obìnrin la gbọ́ pé kì í ṣí orí sílẹ̀ ṣùgbọ́n tọkùnrin náà bá ti ń rò òṣùká tí ò ń ṣorí sílẹ̀ ìwọ̀nba ni làákàyè ẹ̀ máa mọ nǹkan tó àfẹ́ẹ̀tì yín nìyẹn kò jù yẹn lọ ẹ tún wá jáde fún mi ò kí ẹ mi ò dẹ̀ bẹ̀rù èmi á dúró sórí ọ̀rọ̀ tèmi màá dẹ̀ máa sọ torí ọ̀rọ̀ tó jáde lẹ́nu yìí kì í ṣọ̀rọ̀ gidi kì í ṣọ̀rọ̀ alálùbáríkà kì í ṣọ̀rọ̀ ẹni àpọ́nlé kì í ṣọ̀rọ̀ ẹni iyì kì í ṣọ̀rọ̀ ẹni ẹ̀yẹ muslim ẹgbẹ́ yín gan tó bá gbọ́ ọ̀rọ̀ tó jáde lẹ́nu yìí tó bá sọ pé nǹkan tó dá lẹ ṣe olórí burúkú ni olórí burúkú muslim ni ó mú àlè ní akótilẹ́tà ni ó ti ta ìran ẹ̀ ó ti togun bàbá àti ìyá ẹ̀ mọ́ra ẹ̀yin àgbàyà àgbà rádaràda àgbà rédèrèdè èyí tẹ́ ní ilẹ̀ fi ṣe nílẹ̀ Yorùbá ẹ fi ń dalẹ̀ Yorùbá rú ẹ fi túlẹ̀ Yorùbá ṣe àwọn èèyàn tún fẹ́ túlẹ̀ Yorùbá ṣe inú bí yín ẹ̀ ń sunkún kiri ẹ máa sun ẹkún kú ni ẹ máa sun ẹkún kú ẹ̀yin rán dọ̀rọ̀dọ̀ rédèrèdè yìí.